Ǹjẹ́ mo kí yín níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Akínọlá Ọlámídé, ọmọ bàbá tí ń jẹ́ Abíóyè, bàbá olówe, mo ló ti gbé òwe mi dé lónìí. Irúfẹ́ òwe ni mo tún ń gbé dé. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ ká mọ bá ètò náà bọ̀. Rírísá ajá fẹ́kùn kì í ṣe ti ẹ̀rù fún ajá bí kò ṣe ti ọlọ́dẹ. Irúfẹ́ ẹranko kan ní ẹkùn, irúfẹ́ ẹranko kan ní ajá. Ajá jẹ́ irúfẹ́ ẹranko tí ó ń gbé láwùjọ ènìyàn, pàápàá tí àwọn ènìyàn máa ń lò láti fi ṣe ọdẹ. Irúfẹ́ ẹranko mìíràn ní ẹkùn. Ẹkùn ajẹranjẹgun. Ẹran ni Ọlọ́run ọba mi ṣẹ̀dá wípé kí ẹkùn ó máa jẹ. A mọ̀ pé àwọn ẹranko mìíràn wà tí wọ́n ń jẹ ewé, àwọn ẹranko mìíràn wà tí wọ́n ń jẹun táwọn ènìyàn ń jẹ, ṣùgbọ́n fún ẹkùn tiẹ̀, ẹranko ni òun náà máa ń pa tí oúnjẹ ni wọ́n fi máa pè ní ẹkùn ajẹranjẹgun, ẹkùn tí kì í jẹran ìkàsì. Bí ẹkùn yìí ṣe wá gbójú gbóyà lágbára tó, ó fẹ́ẹ̀ mọ̀ sí ẹranko tí ó lè kojú rẹ̀ tàbí tí ó lè dá dúró. Yorùbá fi sọ pé yíyó ẹkùn tó jókọ́. Ìrísí ẹkùn yìí ó fẹ́ jọ ti olóńgìní músù. Tí ó bá sì ń rìn, a máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ìgbà wípé ènìyàn ń yọ́ rìn tàbí pé ẹranko ń yọ́ rìn, kò fẹ́ kí ẹnìkan ó rí òun tàbí kí àwọn kan ó rí òun. Pẹ̀lú ọlá tí ó ní, pẹ̀lú agbára tí ó ní, pẹ̀lú ipò tí Ọlọ́run fún un, ni Yorùbá fi wá ṣàkíyèsí ẹ̀ wípé yíyọ́ rìn rẹ̀ kì í ṣe torí pé ó ń bẹ̀rù ẹnì kankan. Tí a bá wá rí ẹkùn tí ó wá rí ajá tí ó wá ń sá, kì í ṣe pé ẹkùn bẹ̀rù ajá o, ṣùgbọ́n ó ti rí ọlọ́dẹ pé ó wà lẹ́yìn ajá. Tí òun bá lè lọ dúró tàbí dojúkọ irúfẹ́ ajá bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí irú ọlọ́dẹ bẹ́ẹ̀ kí ó yìnbọn pa òun. La fi sọ wípé rírísá ẹkùn fájá kì í ṣe nítorí ajá o, bí kò ṣe nítorí ọlọ́dẹ. Nígbà tí a bá rí ẹnìkan tí ó ń bọ̀wọ̀ fún ẹlòmíràn tí ò yẹ kó bọ̀wọ̀ fún, tàbí tí a bá rí ẹnìkan tí ó ń bẹ̀rù bí ọmọ kékeré kan, wọ́n pé kí ọmọ kékeré yìí ló wá ń bẹ̀rù, kí ọmọ kékeré yìí ló wá ń sọ̀rọ̀ fún ọ tí ò lè fún lésì. Tí ẹ̀kọ́ ni mò ń rò ó, tí màmá rẹ̀ ní, tí bàbá rẹ̀ ní, tí ipò tó wà ní, yóò ní ìdí kan pàtó nígbà tí ó bá ní tí ìṣesí ènìyàn tàbí ìhùwàsí ènìyàn tí ó bá jẹ́ àtúbọ̀tán ohun tí ènìyàn rò, ni a máa ń lo irúfẹ́ òwe yìí wípé rírísá ẹkùn mi fájá kì í ṣe nítorí ajá rẹ̀, nítorí ọlọ́dẹ ni, ìyẹn ni pé nítorí ẹni tó wà lẹ́yìn rẹ̀. Bí àpẹẹrẹ, tá a bá rí ọmọ kékeré tó jẹ́ sójà, nígbà tó bá ti wọ aṣọ ológun sọ́rùn, ohun yòówù tó bá sọ pé ká ṣe, dandan ni a ó bọ̀wọ̀ fún un. Kódà ọlọ́pàá tó bá ti wọṣọ ọlọ́pàá sọ́rùn, ogun tó bá sọ pé ká ṣe ni a ó ṣe. Tí irúfẹ́ àwọn èèyàn tí mo dárúkọ yìí tí wọn ò bá sí nírú ipò yìí, kí wọ́n má wọ aṣọ ológun tàbí aṣọ ọlọ́pàá yìí, a rí i pé wọn ò tó bẹ́ẹ̀ láti dojúkọ wá. Ṣùgbọ́n torí aṣọ tí wọ́n wọ̀, òwe mìíràn tí ó lè bá òwe yìí rìn wípé Yorùbá ní ewé ń bẹ lára aṣu là ń bọ̀wọ̀ kàìnkàìn. Òwe tá à ń gbéyẹ̀wò ni pé rírísá ẹkùn fájá kì í ṣe nítorí ajá o, bí kò ṣe nítorí ọlọ́dẹ. Ìyẹn ni pé ọ̀wọ̀ tí à ń fúnrú ẹni yẹn nítorí bóyá òbí rẹ̀ tàbí ipò tó wà ni. Tí a bá wo àpẹẹrẹ mìíràn, àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì káàkiri, láì náà ní ọjọ́ orí àwọn bàbá tàbí màmá nínú ìjọ bẹ́ẹ̀, a rí i pé tí wọ́n bá fẹ́ kí irú pásítọ̀ bẹ́ẹ̀ bó ti wù kó kéré tó, wọn ò mọ̀ tẹríba láti kí ni. Àwọn mìíràn àti ẹ̀ máa pè wọ́n ní dádì. Kì í ṣe nítorí ọjọ́ orí àwọn pásítọ̀ wọ̀nyí, ṣùgbọ́n nítorí ìfàmìróróyàn tí ó wà ní orí wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ nínú ẹ̀sìn mìíràn náà, tí a bá rí àfáà tó jẹ́ àfáà ní tòótọ́, bí ó ti wù kí ọjọ́ orí ènìyàn kí ó tó, tá a bá rí irú àfáà bẹ́ẹ̀, a bọ̀wọ̀ jin Ọlọ́run nínú ayé irú wọn. Bí òwe tòní bí ó tún ṣe jẹ́ náà. Akínọlá Ọlámídé lórúkọ tèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ Abíóyè. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ subscribe sí YouTube channel mi, yóò dára fún gbogbo wa. Gbogbo wa la ó jèrè, tá ó fèrè jẹ̀kọ o. Títí dìgbà míì tún kọ́, ire o.